mo ní ọgbọ́n a máa pa ọlọ́gbọ́n lára. Ọ̀rẹ́, farabalẹ̀ kó o gbọ́ mi. Ẹ̀gbọ́n, dádì, mo gbọ́rọ̀ àgbà dé. Ọ̀rọ̀ àgbà tí ò bá ṣẹ lówùúrọ̀ dandan ni yóò ṣẹ lọ́jọ́ alẹ́. Adémọ́lá mo dé gbogbo ara mi kìkì ẹ̀bùn. Ìbàrẹ̀ Ọlọ́run òtítọ́, ìbàrẹ̀ Ọlọ́run ọba mi òdodo. Yorùbá bọ̀ wọ́n ní tá a bá sọnù káríra wa, èyí náà ni Yorùbá fi ń kọlà. Ọgbọ́n a máa pọ̀ lọ́gbọ́n lára. Ẹ̀dọ́ ọmọ Odùduwà, bọ̀ọ̀bá lọ́gbọ́n ó ṣe fi síkùn rẹ. Wọ́n bá nímọ̀ àtòyé Ọlọ́run ló fún ẹ o. Àmọ́ tó bá wá lọ gbọ́n àwọn ọgbọ́n kan bí àrékérekè orí àwàrà ó dẹ̀ léwu. Ọmọ Yorùbá, ọmọ Odùduwà, mo tó dé o. Mo gbọ́rọ̀ àgbà dé lálẹ́ yìí. Ẹ̀ ń wò pé bo ni mo ti gbà yọ, báwo ló ṣe jẹ́? Ọ̀pọ̀ ẹ̀dá wà nínú ìgbèkùn. Ọ̀pọ̀ ẹ̀dá ṣiṣẹ́ kọ̀ ọ̀ náà ni. Bí òyìnbó fi mú ọkọ̀ sọlẹ̀, wọ́n dẹlòmíì láàmú títí kò sọ́nà àbáyọ. Ẹlòmíì gan iṣẹ́ ọwọ́ rẹ̀ ò jẹ́ ó dọ́nà lọ. Àbòsí ò jẹ́ lòmíì ò tẹ́gbẹ́. Sógun òdílé ńlá fẹ́ sọ̀rọ̀. Bẹ̀mọ́ bá ṣẹlòmíì lórí, a sì fi ibi sú ẹni tọ̀hún. Ọgbọ́n ó ń pọ̀ lọ́gbọ́n lára. Má ṣe bí ẹni tó gbọ́n lójú ara rẹ̀. Má ṣe bí ẹni tó rí ẹ pé jù lójú ara rẹ̀. Bàbá kọ́lé ogún kì í ṣe rí máa ṣe rẹ o. Bí mọ́tò rẹ bá tó 30, Ọlọ́run àṣẹ ń gbọ́. Kì í ṣe bí máa ṣe rẹ. Ọlọ́run ni o. Àmọ́ lálẹ́ yìí, mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ gidi. Má fi ibi sú olóore. Ọ̀rọ̀ mi alẹ́ yìí nìyẹn. Torí pálẹ́ ni mo wà nílùú Nàìjíríà báyìí. Ọ̀rọ̀ yìí kan sọ sí mi lọ́kàn náà ni wípé àwọn ẹ̀dá kan ń bẹ, àwọn máa ń fi ibi sú olóore ni. Má jẹ́ kan nínú wọn o. Tó bá lọ ọmọ yẹn dà láàmú, àbọ̀ ọmọ yẹn lù ní jìbìtì, kó lè máa rántí wípé ẹ̀san ń bọ̀. Ṣùgbọ́n bá bú wọn lẹ́bùn kan lálẹ́ yìí, ọ̀pọ̀ èèyàn ló fẹ́ràn rẹ o. Àwọn èèyàn kan fẹ́ràn rẹ. Bí a bá ti rí ẹ, wọ́n máa yọ̀, inú wọn sì máa dùn pé lágbájá rè. Ṣùgbọ́n àwọn bàbá wa ti parí ọ̀rọ̀. Wọ́n ní ẹṣin da àféré, ènìyàn da ó kù wà, ajé èbó da ó kàtì sọdẹ. Yorùbá tó sún síwájú. Wọ́n ní èké obìnrin afẹ́ kò jẹ́ nígbà tó rówó ó bá jẹ. Ọ̀rọ̀ Ọlọ́run ọba ṣètò wù ú. Bẹ́ẹ̀ làwọn ọkùnrin kan náà ń bẹ. Ọ̀pọ̀lọ́ làwọn ibi tó tutù náà bá sí. Obìnrin mi ń bẹ tọ́lọ́run ọba kẹ́ tó sì láàánú. Kàkà kọkùnrin yìí kó gbé sùúrù jẹ, wọ́n ra mọ́tò fún wọn ó tọ́jú ẹ̀ dáadáa. Ẹlẹ́dẹ̀ ni. Ẹlẹ́dẹ̀ ọkùnrin. A sì tó fi ibi sólóore. Gbogbo obìnrin ra mọ́tò fún ọ tó fi ń lọ yàlè. Obìnrin míì á kówó sí ẹ lápò, ọ̀tọ̀ lọ máa nàkúnà níbì kan. Èwo mọ bí jẹ́ tí ń talẹ̀ tó ti lè kọ́lé ni. Wọ́n fẹ́ lówó tuntun tó lè ra mọ́tò míì ni. Ọmọ tó lè fowó ṣe ni tí ó tó máa mówó wálé fún ẹ. Ọlọ́run ọba o. Ìwọ lọ dọ́gbọ́n ìmọ̀ àtòyé o. Má yọ ọgbọ́n ìmọ̀ àtòyé kúrò lọ́nà mi Ọlọ́run. Dìde ìrànlọ́wọ́. Olúwa dìde ìrànlọ́wọ́ fún mi àti gbogbo ètò tó gbọ́ mi. Yé fi ibi sólóore mọ́. Ẹ̀dá tó wù sùn tó dìde ìrànlọ́wọ́ fún ẹ. Ọlọ́run wá ní o. Ìgbà máa rántí pé kì í ṣe wọ nìkan. Bọ́ bá ti fi ibi sú àti ṣẹ́fẹ́ lòmí nǹkan. Bẹ́ẹ̀ bá débì kan tẹ́ wẹ́ lòmí sọ̀sọ̀ pé èèyàn nílé yìí dáa kò burú. Ẹ ṣe lóore. Wọ́n lè ti ṣe lóore, wọ́n lè má ti ṣe. Ṣùgbọ́n nígbà míì máa wà ìwà ọwọ́ ò ní jẹ́ kí wọ́n ṣe.
wọ́n gbà síbi iṣẹ́ ni o ẹnìkan ló wọ̀n kẹ́ tó fi débẹ̀ má bà lójú jẹ́ má fi ibi sólóore má fi ibi sólóore o kò dáa ó léwu púpọ̀ jù torí pé ọlọ́run ọba mi àdìtú ni mo máa ń pè é aládìpèlé ẹ̀san kò sí tó ń ṣe tó ní gbà bẹ̀m̀bẹ́ lomi ìgbénú ilé kò sírú tó fẹ́ ṣe fún o kò sírú àrà tó fẹ́ dá wọn fi ibi sú ẹ náà ni bọ́ bá lékun sí wọn wá sí léjò padà àti wàá fẹ́ ṣe irú ilé ìṣe Elédùmarè àfibì sólóore Yorùbá ní ìyà ni ó jẹ kò sí bó ṣe fẹ́ ṣe tó bá fi ibi sú ènìyàn inú Ọlọ́run ò lè dùn sí ẹ o ẹni tó ṣe ẹ́ lóore má fi ibi san oore fún padà nítorí ọ̀la ni kì í ṣe nítorí òní o nítorí ọ̀la ni ọ̀rí oore tọ́lọ́run bá ṣe fún èèyàn ni kọ́lọ́run tó dá ènìyàn sórí ìpẹ́ Ọlọ́run ti dá gbogbo pátá pé táwọn bá dáwọn ènìyàn wọn ó jẹ wọn ó sì mọ Ọlọ́run wá ṣètò gbogbo nǹkan ó dá omi ó dá koríko n ó dá ènìyàn sí ó fọgbọ́n yí ọmọ ènìyàn ká láti sọ fún wa pé eléyìí jíjẹ ni bí a ti ń ṣe léèlélé ewé ìpínrè ẹ má débẹ̀ ẹ̀fọ́ tẹ̀tẹ̀ rèé ṣọkọ yọkọ̀tọ̀ rèé eléyìí ẹ máa pè ní gúre mélòó la fẹ́ kà nínú ayé adípèlé tinú ọrún tó di ẹjọ́ ọ̀tàlélẹ́gbẹ̀fà èyí ìforímúlẹ̀ wà láìgbọ́kò yìí nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó bẹ́ẹ̀ bá jẹ wọn láì jẹ egun bẹ́ẹ̀ sì sọ́nà wọn á tún láì jẹ ẹran nù ó dọwọ́ rẹ Ọlọ́run bàbá mi ó dọwọ́ Ọlọ́run bàbá mi Ètùmàrè ètò ọba tó lo gbogbo lọ́wọ́ ọba tó ń gbogbo ń bẹ ní ìkáwọ́ rẹ̀ a ṣe yóò wu ọba jídára kò sọ́nà tí ìgbà fi sọlá akiri sóore ni ìwọ́tọ̀ ní kàníọ́ kò mọ́lé iṣẹ́ ẹbí ọwọ́ rẹ̀ ó fi ọ̀hán jọ kan kò sára tó dá tó ní jẹ̀bi nítorí pọ́lọ́ngàn ọba mi jù ẹ lọ tó bá lọ lágbára lórí ẹnìkan àwọn kan náà lágbára lórí rẹ̀ má rò ó iṣẹ́ ibi tó fẹ́ ṣe ni torí pé ọba rò ó bóyá dọ́tọ̀ tiẹ̀ mú lọ́kàn gan lè má dìjọ́ náà kábíyèsí èrè Ọlọ́run ọ̀nà wo lọ ń gbà tó fi ń ṣẹ̀san fọ́mọlà kejì tó ṣe ẹ́ lóore àwọn kan ṣàdúrà fún ọ wọ́n sì ń rò bí sí wọn wọ́n fi bí sí olóore mọ́ o apá kìíní apá kejì ń padà bọ̀ kí bàbá mi nínú Olúwa bá mi Bishop Dr. Abiola Bangbọ́pá pẹ̀lú ìyáàfin Oyinlọ́lá Bangbọ́pá màmá wa JP Reverend Bishop Oyèpọ̀ èmi mò ń kóyè fún báyẹn o kí n dẹ̀ sí happy birthday sí bàbá mi nínú Olúwa Reverend Dr. Abiola Bangbọ́pá pé ẹ kú ìmúrasílẹ̀ ọjọ́ ìbí yín tí ẹ ó ṣe láìpẹ́ yìí nílùú Ìkòròdú ní Odóngúnyán pẹ̀lú bá a ti fẹ́ sí ilé ìjọsìn tuntun gbọ̀ngàn ńlá ẹ̀yin àti màmá wa àárín láyọ̀ àti àlàáfíà ẹ tún máa gbọ́ làbáre ètò yìí tá a bá ṣe part 2 God bless you all bàbá fẹ́ sọ ohunkóhun ẹ pé bàbá ọ̀rọ̀ àgbà ìsílé ní òkú àgbà birthday ceremony wedding ceremony housewarming àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ pé bàbá ọ̀rọ̀ àgbà Adémọ́lá Bánkọ́lé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08060974167 lẹ́ẹ̀kan sí 08060974167
a máa retí yín. Gbọ́ ilé yìí, adùn ní tọ̀sán, adùn ní toyin, adùn ní tìrèké. Ọmọdé ò ní foyín ẹnu kó ní tó ń bàjẹ́. Ilé ayé ẹnìkọ̀ọ̀kan wa yóò ládùn, yóò lóyin. Ọ̀rọ̀ wa ò ní sọ́lọ́run o, pẹ̀lú ògo Ọlọ́run Èdùmàrè. Bàbá ọ̀rọ̀ gbà ń kí yín o, ó lẹ́sẹ̀ gan. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ètò yìí, tẹ́ ń rí kan mọ́ sí kejì, tẹ́ ẹ̀ ń pè wá, ànídìí yín o. Ìrànlọ́wọ́ tó ràn lọ́wọ́. Bàbá ọ̀rọ̀ àgbà gbà yín pé ẹ wá sọ nígbòwò ètò, pàápàá lórí rédíò àti kalẹ̀ sí Bond FM. Àmọ́ àwọn ààyè tó táàyè níbẹ̀, àwọn wá ní tí ó ràn wá lọ́wọ́ láti ṣe kíni, láti gbé ọ̀rọ̀ bàbá àgbà lárugẹ. Torí wípé ajura wa lọ, tọrọ jàkadì kọ́. Òun ni mo fi sọ pé ọgbọ́n ń bẹ o, ìmọ̀ sì wà, Ọlọ́run ló ń fún yàn. Ẹ̀yin èèyàn mi, ẹ má fi ibi sólóore o. Gbogbo ẹ̀yin tí ẹ sì ya fi ibi sólóore, ó bẹ́tà kẹ́ ẹ mú kúrò. Ẹ bẹ̀rù Ọlọ́run kẹ́ ẹ lè rọ́nà lọ. Olúwa ó ràn wá lọ́wọ́. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí mi ní gbogbo ìgbà. Ọ̀rọ̀ yóò dayọ̀, àtẹ̀mí náà. Lórúkọ Jésù Kristi, Olúwa àti Olùgbàlà wa. Àmín. Àlùbáríkà ọlá Ànábì wa Muhammad. Àṣẹ t'Èdùmàrè. Ó ti rí bẹ́ẹ̀, yóò sì rí bẹ́ẹ̀ títí láéláé lágbára Ọlọ́run. Ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa.